lórúkọ yín ń bò lẹ́ ń gbé àdúgbò bó lámúlòkó kí ló gbé yín wá sọ́fíìsì Òru Mẹ́rin Ọ̀wọ̀. àti dẹ́gbà bí òkú kọ́ ní ọkọ̀ mi ti fi ọdún mẹ́rin tó àti gbọ́wádà ní ọmọ sì máa ń pè é àwọn ẹjọ́ pé àgbẹ̀wò lọ́wọ́ ọ́fíìsì nígbà tí wọ́n tún fúrógámù bíi ìwà wọ́n ń ta oúnjẹ tútù láìsí àwọn àgbà ìpínlẹ̀ ọ̀tà ọkọ̀ mi tó kú nígbà tí wọ́n ti wọ́n fi jọ wá pọ̀ lọ́wọ́ àti gbọ́wádà bí. ṣé ló tọkọ yín kọ́ lẹ̀ ń gbé ṣé ọmọ yín ló wà lẹ́gbẹ̀ẹ́ yín ṣàkọ́bí yín nìyẹn ìtẹ́ gbé dání nǹkan. ọmọ ìtẹ́ gbé lọ́wọ́ nǹkan. ọmọ ọdún mélòó ni. ọ̀rọ̀ rẹ̀ ò dúró kí ló ń ṣe. ìgbà àkọ́kọ́ káwọ́kọ́ ní wípé wọ́n máa ń ṣe báyìí wọ́n máa ń sọ pé ilẹ̀ adẹ̀kọ́ bí ọ̀tà tó ọdún tó wọ́n kù àgbélọ síkù àgbélọ ṣọ́ọ̀ṣì nígbà àkọ́kọ́ máa dìde wọ́n tó máa rìn tó tó di pé tí wọ́n náà wá sọ̀rọ̀. ṣé kò lè rìn bó ṣe wà ẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ yín tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ṣó lọ léèwé ní tiẹ̀ ṣá skul bó ló ń lọ. community aláàdùn. kí ni ọjọ́ orí ẹ kí ni age ẹ 16 years old class wo ló wà SS2 ta ló rẹ ẹ léèwé iṣẹ́ wo lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ sí tẹ̀fẹ́ ràn níléèwé. yóò ṣe yín Mákindé yẹ gómìnà àbí. iṣẹ́ wo gan lẹ́ ṣe sí tẹ̀fẹ́ ń jẹun ẹ ṣáà ń jẹun bó lè ṣe ń jẹun. kí ló dé tẹ̀lé iṣẹ́ kankan bẹ́ẹ̀ ṣe wà kí ló dé tẹ̀lé iṣẹ́ kankan. owó. àwọn iṣẹ́ bíbí sopé kankan yẹn ẹ bá wọn ṣe rí. kì ẹsẹ̀ ń dùn yín kò tó mọ̀ tí ẹni sẹ́mọ̀ tí ẹ̀ tún ń dùn yín náà ẹsẹ̀ tó ń dùn ẹ̀yìn náà àbí ọmọ yín ló tún lè rìn. kábíyèsí náà bàbá àti ìyá tí yín gan kọ́ fún ara yín ìyá yín kọ́. ilé tẹ̀ ń gbé ní amúlòkó yẹn ṣe rẹ́ǹtì ẹ̀ ni ṣé a lè bá yín délé yẹn ká mọ ilé tẹ̀ ń gbé ká béèrè ń pa yín ládùúgbò a lè bá yín débẹ̀. ok ẹlẹ́gbọ́ program Òru Mẹ́rin Ọ̀wọ̀ lẹ́ṣẹ̀ wá ṣe fámìlì yín fámìlì ọkọ yín kọ́ wọ́n ṣe dáadáa níbo la gbolé tí wọ́n bàdàn ní fámìlì ọkọ yín gbé ọmọ ìlú wo lọkọ yín ọmọ ìlú wo gan lẹ́yìn Ìlísàbẹ̀ gan lẹ́yìn yàrá kan lè gbé àbí yàrá méjì iṣẹ́ wo ni wọ́n ṣe ń tiẹ̀ tó fi ran màmá ẹ̀ lọ́wọ́ ń tiẹ̀ kí lórúkọ ẹ iṣẹ́ wo ló ń ṣe ọ̀rẹ́dẹ́ síbi tailoring àbí ikú lọ kọ́ ṣé science class ló wà àbí commercial class science class ló wà ṣé kò wù ẹ́ láti fọ́dà sí ni ṣùgbọ́n kò sówó ok kí ló ń dẹ dúró tó ti fi bẹ̀rẹ̀ tailoring ẹ̀yẹn kí nìkan tó ń dẹ dúró. wọ́n ti mú mi lọ sí ọ̀dọ̀ ìṣòwò ìjọba bọ̀dá ni wọ́n sàn ní ojú ọ̀nà wọlé pé ìkọ̀kọ̀ lè dà fọ́ọ̀mù wọ́n abúláàdì nìkan ààrẹ ẹ̀dùn nìyí wọ́n wá ní pé tí má ti bọ́ sí ẹsẹ̀ skul ní fọ́ọ̀sì àmì ní ìlú tó bẹ̀rẹ̀. ẹni kò tó bẹ̀rẹ̀. tó má bàa di education ní. kò tiẹ̀ parí ìwé mẹ́wàá.
church ibo lẹ́ ń lọ ń bolo wà ẹ sọ̀rọ̀ òkè wọ́n mọ̀ pé opó ni yín wọ́n mọ̀ pé opó ni yín ṣé wọ́n máa ń ràn yín lọ́wọ́ ṣá. nígbà nígbà tẹ́ débi ẹ ti jẹ́ ń bẹ̀ kí lẹ fi jẹ́ omi lẹ fi jẹ́ ọ̀nà gbé fún yín ní church kábíyèsí rẹ̀ ọlọ́run ìyá kí lẹ ń jẹ́ ìyá Israel àbí kí lẹ fẹ́ gan. Èwo gan ló bá yín jù lóko kẹtẹ sọ́ọ̀sì tó bá yín jù ń bẹ̀. ìbámu oúnjẹ jẹ náà gbogbo kómi àbí. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ìgbẹ̀yìn tí ẹ̀ wà káàkiri àgbáyé ayé okó kan tí lè dé yìí o ọmọ tó wà ní ọwọ́ wọn yìí ọmọ ọdún mẹ́fà ni ọmọ yìí ò lè rìn ọmọ ọdún mẹ́fà tí ò lè rìn tí ò lè sọ̀rọ̀ kò tó lè sọ̀rọ̀ ẹgbẹ́ ilẹ̀ káwọn èèyàn rì ọmọ tó kò lè rìn bẹ́ẹ̀tìrì ó ṣe ń jókòó tí ẹ lélẹ́ yìí àbí ẹ̀yin náà ti wá ní ẹsẹ̀ tó ń dùn yìí ẹ jẹ́ káwọn èèyàn rí yín wọ́n lè mọ̀ kí lóòótọ́ lè ṣe ń du ẹ̀yin náà fẹ́ jẹ́ okó kẹtìrì yá ẹ̀ tó bá ti lè kí wọ́n fẹ́ ṣiṣẹ́ kiri sókè pé kí àwọn fi lè rí jíjẹ àti mímu kán lè rí jẹ ẹ̀kú mo kọ̀ sọ́dọ̀ tó wà lẹ́sìn òṣìṣẹ́ ẹ̀sẹ̀ wọn yóò lè fẹ́ ṣe ẹni tẹ̀ abẹ́rẹ́ ìlú ẹ̀rù bẹ́ẹ̀ ṣe wáyé ètò èèyàn ṣàlù kan làwọn gan káta sọ pé ọmọ tí wọ́n bí káta wá sọ wípé ọmọ tó tẹ́ kó lọ tún jọ ọdún mẹ́rìndínlógún tó lọ tún wà ní ìwé lọ́wọ́lọ́wọ́ èmi kàn ń bẹ̀ wá ìkọ̀rọ̀rọ̀ wá ẹjọ́ tó ní tọ́ lọ́rùn ẹ̀yin náà ẹ̀ ní ju okó lójijì ẹ̀ ní ju okó ọ̀sán gan kí ló ṣọkọ yín kan fi kú ẹ́ wọ́n sì kú. sẹ́yìn nìkan náà bí ìrẹ̀yìn náà fẹ́ ẹ̀yìn nìkan ìyàwó ní ìgbéyàwó sọ́kọ ní àbí ó tọ́jú mélòó báyìí tí ẹ ti jẹ́ okó báyìí mẹ́rin báyìí ọmọ ọdún mélòó gan lẹ́yìn gan 45 ní báyìí ọ̀la gbára ọlọ́run ó ṣàánú yín yóò wà láàánú sí yín ẹ dákun ọ̀dọ́ tó ń sọ ọlọ́run ẹ ká ṣàánú arábìnrin yìí ẹ rí i pé ẹ bá sọ pé owó òtẹ́rù òun ọba tí òun fọná nígbà lọ́wọ́ tí ẹ ní ọwọ́ kọ̀ọ̀ṣọ́ ìyá ẹ̀ ẹ tún wọ ọmọ ẹ rí i pé ọba dídára ní ọba ọlọ́run ó máa ń dára bó ṣe obìnrin olófin ọ́ dára báyìí ẹ dákun ẹ ká sí ọlọ́run látara wọn ní kan tí ẹ máa ní kankan gbé kalẹ̀ náà fi máa mú owó lọ sẹ́nu ẹjọ́ torí tọ́ lọ́rùn ẹnì pé nọ́mbà tó wà lójú ìwòran yẹn ẹ bá ní lọ́kàn láti ṣe wọ́n láàánú bẹ́ẹ̀ náà dẹ̀ yáàgbé jáde náà lórí afẹ́fẹ́ tí gbogbo àgbáyé máa rí pé nítorí fi ṣe láàánú náà nílé yìí àní fún ní kọ̀rọ̀ àti ṣe bẹ́ẹ̀ ní òun ìlànà ọ̀hún charity foundation ẹ̀lágbára ọlọ́run àtẹ̀yẹ àti ọlọ́run nípòlópòlò wa gbé bùkátà gbèsè ayé ẹ̀ àmì àti àmì àmọ́ ẹ̀ṣọ́ ìlẹ́jọ́kọ̀ ọlọ́run àmì rárá mi sí ẹ̀rọ àmúgbà ìwọ náà tó jẹ́ ẹ̀ṣọ́ láti ọmọ ẹni tó ṣe tó ti yẹ àjọ tó kọ́ àjọ tó kàwé tó lọ́ọ́ bá ti darapọ̀ mọ́ ìrìn àjò yẹn láyé jọjọ ní kéèyàn wà lókè tó ń ṣe tábìlì ọlọ́ọ̀dọ́ tó wà lókè tó tábìlì ọlọ́run yìí ní fún Oru Mẹ́lọ́wọ́ TV lórí YouTube ẹ̀yin náà láǹfààní àti subscribe sí Oru Mẹ́lọ́wọ́ TV ẹ search fún lórí YouTube ẹ lè máa gbádùn ọlọ́kùnrin tó kàn lẹ́ẹ̀kan sí abátúndé balógun lórúkọ tèmi God bless you.